nǹkan tí mo fẹ́ kà fún yín. This is the same thing I felt. This is exactly how I felt. Like, Momo, kò sí nǹkan kan tó ń jẹ́ ewé nation mọ́, ẹ gbàgbé. You don't have speaker, you don't have blogger. Also, in there, gbé why kò tiẹ̀ tún sọ̀rọ̀ mọ́. Ṣé wọ́n ti mú òun ẹ̀ lọ ni? Ìyẹn pàṣọ ọ̀rọ̀. Torí, how can you have speakers and bloggers? Kọ́ dẹ̀ máa wò yín, kọ́ máa bà ti yín jẹ́ bẹ́yẹn. Kọ́ máa wò yín, kọ́ máa bojú yín jẹ́ bẹ́yẹn. Tọ́ dẹ̀ lè jáde láti wá defend. Ṣé ti rí pé àṣẹ àwọn donation ló ń gbé yín tẹ́lẹ̀? Ṣé rí nsìn tẹ́ bá ti lọ forí jálẹ̀ agbọ́n? Nísìn agbọ́n oyin á ta yín, agbọ́n yẹn máa ta yín kú ni. Kò sẹ́ni body tó máa ṣe kíni tó máa save yín. Tó bá jẹ́ tẹ́lẹ̀, wọn ò lè máa dàbò yín bẹ́yẹn lórí TikTok kí àwọn ọmọ donation má jáde sí wọn. Kí ni wọ́n fi ṣorí? Kò possible. Kó tẹ̀ jẹ́ pé yín lẹ jẹ̀bi gan. They will come out to side you. Especially Dorcas. Anybody má jáde, Dorcas má jáde. Ṣé gbádùn? Bá lẹ ṣe máa sọ̀rọ̀ sí màmá bẹ́ẹ̀. Wọ́n wo àwọn ọmọ tẹ́ ẹ kó tira. Àwọn ewúrẹ́ nation. Àwọn ọmọ mọ̀mọ́ eléwé ń jẹwé. Wọ́n ti jẹwé kú. Every time tó bá ti ń bojú yín jẹ́, ìgbà yẹn náà máa stay silent. This is the same question I've been wondering. Every time tí kìíní storm yẹn bá ti wá lọ, ìgbà yẹn náà máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Tẹnu wọn máa ré tó máa dún. But the moment tí wọ́n kó fún mọ̀mọ́, the moment tó ń kó fún ìyá yín, these people will shake kíni, will stay silent. Ẹgbọ́n nǹkan tí Láyọ̀ sọ. Láyọ̀ sọ pé ẹ̀yin ewúrẹ́, I shame for you and Momo. If at this point, none of you can talk sense into her dumb head about her behavior, then all of una, they craze too. See the disgrace on TikTok. Gbogbo aláṣàrí TikTok ojú abẹ. Aṣàrí gbogbo nǹkan tó ṣe fún Momo. Number one, àwọn ewé ò lè sọ, wọn ò lè bá Momo sọ anything torí pé bí wọ́n bọ́ ṣe wà yín àrìndín ni wọ́n. Because Momo ò fún wọn ní space. Momo, she's a like, kéèyàn máa ṣe gàràgàrà bí cartel bí wọn ṣe máa ń ṣe lé wọn lórí nìyẹn. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni Momo is not a leader, she's a bully. Dorcas is a leader. Tí Dorcas bá ṣe anything, ẹ máa rí táwọn àgbàlagbà mẹ́ẹ̀ tó máa check ẹ̀. Lórí life báyìí tó ti máa check ẹ̀ pé what is the meaning of the thing you are doing? They will even tell her that you don't continue that show, off that show. Ben, I've seen it so many times. Daddy David Infinity ti pè wọlé rí tó dẹ̀ sọ fún pé nǹkan tó ń sọ ẹ má sọ mọ́, kúrò lórí ẹ̀, tó dẹ̀ kúrò lórí ẹ̀. Nǹkan tó jẹ́ pé kéèyàn léèyàn téèyàn bẹ̀rù ni. Momo ò ní. Momo ti fi age, ó ti fi ride àwọn ọmọdé, so ẹnu wọn ò lè gbọ́rọ̀. Torí Momo doesn't understand something pé igi kan ò kì í dágbó ṣe. Ẹ mú contribution wá, ẹ jẹ́ káwọn yẹn náà ní say so that by the time tẹ́ bá jọ reason, wọ́n ní orí gbígbẹ lórí Momo. Momo ní ìdí àwọn orí tútù, bọ́ lójú tiẹ̀, òun gangan lórí tútù. Orí Momo ti gbẹ, ó ti dọ́ta. Mi ò bú yín o, àlàyé ọ̀rọ̀ ni. Wípé sódà ojú yín ò ní, nǹkan táwọn ọmọ ewé ò lè sọ, tó wù wọ́n kó sọ, òun lèmi ń sọ fún yín. Number one, ẹ̀ ń ṣẹ̀sìn kiri. Number two, kò tún sẹ́nibọ́dì tó tún wá lè gbèjà yín nígbà tẹ́ ẹ̀ ń ṣẹ̀sìn yẹn. Nǹkan méjì ni. Ẹ̀ ń ṣẹ̀sìn kiri, kò tún sẹ́nibọ́dì tó lè gbèjà yín pé Momo o, ẹ ti ẹ̀rù ọjọ́ kan mọ́ wọn lára. Ojú abẹ́ ò tẹ́. Ṣé bí ẹ̀yin méjèèjì ẹ̀ ń ṣe lọ́bí dọ̀bì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Àbí ṣé mi nìkan ni mo rí? Tí Momo àtọ́jú abẹ́ tó ń gbéra wọn mọ́ra gbọ́n ṣe gbogbo ẹ̀. Ṣé Lazari gba àárín yín kọjá? Ìtìjú tó ń fún yín yẹn. Tí ẹ bá ṣẹ̀sìn mọ́ tẹ́ máa fi kú, ó yẹ kí kẹ́ẹ̀fì yẹn ṣe olúfimọ́. Tó bá yẹ pé Dorcas ṣẹ̀ṣẹ̀, gbogbo ẹ máa rí wọn tó máa tú jáde bí ọyún. Dorcas tó máa gan yín bí bulldog. Bó yẹ lọ gan yín mọ́ ojú àbí. Ó yá, ẹ lọ gan yín mọ́. Ẹ pọ̀ ń bẹ́ẹ̀ náà, ẹ̀yin ọmọ ewúrẹ́. Solid get me. Ó ní wá support ìyá ẹ̀ ń sìn. Wọ́n máa ti bojú ìyá ẹ̀ jẹ́. So you actually thought it was Dorcas. Look at it again. Nǹkan tí ò fi dá kéèyàn máa ṣàbòsí ní. Ṣé rí gbogbo wọn bó ṣe Joyce B, Lizzie Olè Dùmọ̀tà, sorry, mo tún ti lọ gbúdọ̀ ọmọ ọdún. Adédèjì,
àwọn olóṣù wà mẹ́nu any whoever the fuck ìtẹ́ bá jẹ́ tẹ́ bá wà mẹ́ pàṣọ ọ̀rọ̀ ó yá ìyá yín tún ti ń ṣẹ̀sìn ẹ̀ ní díbẹ̀ǹdì ìyá yín ẹ̀ kò bẹ́ẹ̀ ṣe dákẹ́ ẹ̀ mọ́ they don't even know what to do mo jẹ́rìí odò nation wọn bí ìyá ẹ̀dá tó bá kọ́kọ́ ju update sí ẹ̀ náà update yẹn gan lásán gan ó dùn ju ṣóò lọ wàá ta sí dọ́kas ó ní fara rí lọ ẹ rí i pé update náà kọ́kọ́ bá yé mọ̀mọ́ jẹ́ lórí social media irú kí nìyẹn mọ̀mọ́ ẹ bọ́lẹ̀ ń bẹ̀ wàá ta sí olórí wọn wọ́n á fi update báyẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ tó ṣe ń sọ yẹn náà máa dà wọlé inú comment section yẹn máa búta number 1 lórí live yẹn inú comment section yẹn máa búta number 2 wọ́n á bójú ẹ̀ jẹ́ wọ́n á jẹ́ kó o ṣe tán wọ́n á bẹ́ ẹ gé wọ́n á bójú ẹ̀ jẹ́ immediately for the next 1 week wọ́n máa bójú ẹ̀ jẹ́ ni ta ló fẹ́ kú fún mọ̀mọ́ ọ̀sìn ṣẹ́tì kò sí anybody tó fẹ́ kú fún ìyá yín àṣẹ́bí eléyìí ṣe rí ẹ lè bá sọ̀rọ̀ because ẹ̀rù ń bá yín gbogbo yín lẹ ti ṣàyẹ̀kọ́ àṣírí sí lọ́wọ́ ó máa blog yín olórí burúkú ni ó máa wá ra àràbù fún yín understandable kò dẹ̀ kí ń gbọ́ kò lólùbáwí òun àti Lizzy nìkan náà ó máa wá ra àràbù fún yín ní àníyàn kan ló ràn yín wá ó máa parọ́ ó ti ní gbogbo dátà yín lọ́wọ́ ẹ̀rí ó máa ń sọ fún pàṣẹ ọ̀rọ̀ pé màá gbójú ẹ̀ jáde màá gbójú ẹ̀ jáde ó ti ní information nǹkan tó bá fẹ́ kó o ṣe nìkan ló máa ṣe èèyàn dẹ̀ lè grow nínú ibẹ̀ yẹn it doesn't give people chances to grow tó bá defend ẹ̀ ń bọ̀ wá bú ẹ pé kí ló ní tó fi defend ẹ̀ Momo doesn't even know what she wants she just wants to be the only person running it she wants to be the only person running the show so I'm not expecting them to talk because ó ti yé wa they cannot talk they cannot defend her and they cannot talk sense into her relationship tọjọ nínú they are just there kí bẹ́ẹ̀ ṣàkùn ó má dàbí kó ṣèyàn lórí àga number 1 wọn ò lọ́rọ̀ lẹ́nu wọn lè sọ̀rọ̀ wọn máa sọ̀rọ̀ bí arìndín ni báwọn máa tún bí ọ̀sán yìí wọn máa ṣe sóòwì arìndín number 2 wọn mọ̀ pé ìyá ò ní gbọ́ ìyá ò ń gbọ́ kí n gbà so of course they're not going to shake it they're not even going to risk it that is it they would rather watch Momo kó máa ṣẹ̀sìn awọ́rò than for them to say mama ẹ má ṣe kìíní ṣe bí wọn ẹni sùúrù nígbà tí Momo kọ́kọ́ bá dọ̀ka síjà ta ló lọ bá Momo bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn mi sọ̀rọ̀ Ṣadé Adédèjì kan ni amẹ̀bọ náà lọ síbẹ̀ ó lọ ń kọ́mẹ́ǹtì síbẹ̀ wọ́n lé wèrè sọ these people they are as confused as anything they are as confused as anything wọ́n lè sọ̀rọ̀ Momo ló ń rán ọ̀nà brain wọn nǹkan tó fẹ́ máa ṣe fún dọ́kàsì náà nìyẹn lọ́wọ́ ń sọ pé Momo ṣe é gbádùn nǹkan tó ń ṣe fún àwọn ọmọ ewé ló fẹ́ ṣe fún dọ́kàsì tó dẹ̀ fẹ́ máa ṣe fún àwọn ọmọ odó táwọn yẹn sọ pé ìyá ẹ jẹ́ dúró sáyé yín ìwọ ni nonsense she want to be the only one tó máa run show tó máa run show òun ló run social media òun ló run Facebook ó tún lọ sí TikTok ṣe bó yẹ kó ra mọ̀ wá rẹ̀ ó ti rí pé àwọn èèyàn kan ti wà ní TikTok kó tó débẹ̀ o nǹkan ló tún kọ́kọ́ dé TikTok o Facebook ni Momo kọ́kọ́ dé o ó rí pé àwọn ọmọ ojú abẹ àyàkímì àwọn ló run TikTok o kí ni Momo rí báyìí pa báyìí àkọ́kọ́ free friend wọn wàá rò pé Momo dáadáa àbẹ́ ẹ̀gbọ́n tó ju abẹ́ sọ pé mo ti rò pé yàn dáadáa ni mo ní ìwọ̀ṣẹ́ mọ̀ irọ́ ni ó fẹ́ lẹ́ẹ̀ni wọn ni kó lè fi ṣe kíni kó lè fi báyé wọn jẹ́ sódà àwọn náà máa tó wá lọ jàgá lórí TikTok gbogbo báwọn girls yẹn ṣe ń gba gift wọn ò understand kíní kan tó yẹ mo ṣe wojú abẹ́ ń jọ sí ó ń dùn Momo tó bá ń gbowó tó ń fún ẹ lówó lórí show ẹ gbogbo owó ṣe ń fún dọ̀kásì lówó yẹn Momo ti bínú torí pé kì í ṣàpò ẹ̀ ló ń wọ̀ so bóyá àwọn ojú abẹ́ náà ṣe ń gba gift gba gbogbo ẹ̀wọ̀n kan ọ̀gbìn fún Momo lẹ́ni tí everybody ti já pánsìn ó ti fi ẹnu ó ti fi bá ti gbogbo wọn jẹ́ gbogbo wọn ti fi ilẹ̀ wọn ti sá lọ so she's looking for a way to rebrand herself kò yẹ yín desperation ni ojú abẹ́ is literally not about you
she's just desperate to destroy somebody so that she can show me. Àwọn èèyàn lè bẹ̀rù ẹ lórí TikTok, àwọn èèyàn máa á wá gba àwọn crowd ẹ tó bá successfully tó bá mú ẹ wálẹ̀, ó máa wá kó àwọn crowd ẹ mọ́ra. Aṣọ aláṣọ òun gangan ní jàgbà lórí social media. Aṣọ aláṣọ lọ̀gá Momo ń dábòra. Tó bá ti bá yé ẹ jẹ́, gbọ́n gbà tí Dorcas tó ń sọ fún àwọn èèyàn pé ẹ padà wá sílé o, pick between me and her. Ó dẹ̀ mọ̀ pé òkè nílùú situation yẹn, àwọn èèyàn á sì fẹ́ prefer òun ju Dorcas lọ, torí ẹ̀ ló ṣe lo òun ni. But this time around, everybody doesn't wise up. Pé Momo, ẹ ṣe èrè ni. Kí lẹ́yìn rí ṣe fún yàn? A lè ka so many things tí Dorcas ti ṣe. Ẹ̀yin ò ní nǹkan kan. Ayé yín ò ta sọ́sán. Kí ni fugitive ni wọ́n sì ń wá yín kiri ni. Ẹ lè dé Nàìjíríà. Àjẹ́bẹ́ ẹ̀wọ̀n lẹ máa kú sí. Kò sí nǹkan tẹ́ ti ṣe fún humanity. Tara yín tàpò yín nìkan lẹ mọ̀ àti kẹ́ ẹ bá tèèyàn jẹ. You have disrespected the land, the king and everybody. You cannot. It's easy for you to destroy anybody's life. You don't build it, but to destroy it is. So everybody see that. Kí lèèyàn fẹ́ lọ ṣe lọ́dọ̀ yín? Àǹfààní wo lẹ jẹ́? That's why everybody say, yes, we don't care about you. People don't like her like that. But in her delusional mind, she thought people like her. She doesn't understand that most people is afraid of her. And when people are afraid of you, what is done for anyone? That is it. She doesn't understand why people go to Dorcas. Because Dorcas is not Dorcas will still give you an listening ear to whatever it is you bring to her. Momo ojú ẹsẹ̀ ló ti máa wá bully ẹ lọ́la. Dorcas is still more friendly. She will listen, but this woman doesn't listen. She doesn't listen to tara ẹnìkan ló mọ̀. Èpè ní kura. Ó máa fẹ́ pé báwọn ṣe rẹ́ ní odó báyìí, ẹnu ewé báyìí. Ó máa fẹ́ pé ó máa tẹ̀ sí wọn lára. Àwọn tó sì gbàdúrà tàdúrà àwọn tí gbà. Momo máa fẹ́ pé báwọn ṣe rẹ́. Kò ní yé yín, kò ní dáa fún yín. You never know this woman. Ojú abẹ́, ó single-handedly mú ẹ jáde torí pé kíni òun ṣe dáadáa lórí TikTok. Ó dẹ̀ fẹ́ gba dáadáa yẹn lọ́wọ́ ẹ kó wá kérò tiẹ̀ kó kó mọ́ra. Ó fẹ́ wá jàgbà ni. Ó fẹ́ wá ṣe kíni, ó fẹ́ wá ìwọ ló tètè fúnra. Ó fẹ́ wá ṣe kíni, ó fẹ́ wá jàgbà ni. Ó ti rí pé social Facebook àti cast òun kò lè gbérí mọ́ bẹ́ẹ̀. TikTok ló wá lọ. Ó wá lo the same script tó lò lórí Facebook ló fi jàgà everybody lérò òun ló tún wá lò fún ẹ lórí TikTok ojú abẹ. Exactly. Má gbà fún ojú ẹ̀jẹ̀. Má gbà fún má tẹ̀ tó jẹ́ kó tún dọjọ́ ọ̀la kó tó sọ pé ó fẹ́ gbà. Anytime tó bá ti gbà fún Momo yìí, she doesn't bó ṣe wà yẹn ó kọ́kọ́ wá dán ẹ wò ni o. In case tí ò bá yẹ Momo kọ́kọ́ wá dán ẹ wò ni ó fẹ́ wo bó ṣe strong sí. Can you take it? The next time nísìnyí tó ti understand yẹ ó ti read yẹ bẹ́ẹ̀ yẹn ó ti rí response she will come back for blood. So both now and future, do not let olórí burúkú kan sọ pé settle the fight. I want to settle the two. Don't settle anything. Let this peace. Jẹ́ kí peace kó da pieces. Kí peace rest in peace. Because she doesn't learn. Momo is a person that comes to social media to be stealing people's spark. That is it. She will steal your spark, steal your audience, steal everything from you. Nǹkan tó fi ó máa ń sọ fún wa kì í ṣe pé kíní. Inú ìbàjẹ́ èèyàn ló ti ń ṣayọ̀. Tí tẹ́nìkan ò bá bàjẹ́ kò lè dá fún Momo. So ó ti ṣàìwò bẹ́ẹ̀ yẹn ó ti rí pé ọmọdé yìí náà kò dẹrùn. Ó sì ń padà bọ̀. Don't think it's over. Ó fún jẹ́ kó máa yẹ every time tọ́rọ̀ bá lọ síbẹ̀ pé àtolùpá máa fi ránṣẹ́ sí pé lórí burúkú Momo ẹ̀ sódà kò ní mọ̀ pé ó ti fòun lẹ̀ ó ti tán nù kó wá lọ re-strategize. Wo if you know this woman tẹ bá rédíò tẹ rí Momo ẹ pa Momo ẹ fẹjọ lẹ oró inú Momo ó ju tẹjọ lọ. Momo ló máa ṣe nǹkan tó máa sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ tí gbogbo ayé á dẹ̀ mọ̀ pé lágbàlagbà ẹ̀ ń pa pẹpẹ irọ́. Ó ti gbé ẹ̀wò ó ti sàárẹ̀ yẹn ó ti rí pé ọmọdé yìí náà ó léyàn lẹ́yìn ó ṣe kínní ó ń padà bọ̀ ojú abẹ ìpadàbọ̀ Momo kò ní da torí ẹ̀ mo sọ pé má jẹ́ káwọn olórí burúkú yẹn sọ pé kẹ́ settle má settle anything. Jẹ́ kí ìjà yìí jẹ́ forever torí tó bá settle she is going to learn you. Ó ti learn ẹ̀ ń sìn yàn ó ti ra àràbùgbù náà pamọ́ a tún wá lò against ẹ̀ lọ́jọ́ ọ̀la.
ó máa ń lẹ́nìyàn torí wàá rò pé ó ti settle pẹ̀lú ẹ̀ pé ààrẹ ti wà ń peace. Irọ́ ni mọ̀mọ́ òun báyọ̀ ṣe peace ò kí ń dénú mọ̀mọ́ o. lọ́bẹ̀ lọ́wọ́ Dorcas ìgbà tọ́mọ yẹn wà mẹ́yẹn kò mọ̀ pé mọ̀mọ́ kàn fẹ́ gba information òun ni o. ọmọ yẹn rò pé ìyá gidi ó ń ṣe bí ìyá. Irọ́ ni o, kò sí ìyá gidi kankan lára ẹ̀. ó fẹ́ ló lọ gba information ọmọ yẹn kó wá lè fi lọ́jọ́ tẹ̀ni tó bá yẹ pé ọmọ yẹn ti lọ gọ̀ọ́ fún ni tó ti rò pé mama is very nice, màmá máa fi gbogbo information yẹn búlì ọmọ yẹn. Ìgbà tí ò rí information gan ṣé kò parọ́ mọ́ Dorcas. So jẹ́ kí peace jẹ́ kó rest in peace. wo okay kò wọ́n attack èèyàn tí ò bá lógo jẹ́kọ́ tètè yí ẹ́ ń sìn. kò wọ́n attack èèyàn ojú abẹ́ lísì náà kì í attack èèyàn tí ò bá lógo. tó wá ti lógo tó ti ríràwọ̀ tó ló máa ń wòràwọ̀ dáadáa, she will come for you. That is it. Well, owó tí mo ní mo yá ẹ yẹn o.